Africa Content TV. Igi iye tó so nírúurú èso, igi iye fún gbogbo orílẹ̀-èdè, èso orí ẹ̀ á máa wà fún jíjẹ, ewé ní onírọ̀ á máa ṣe ìwòsàn ni. Bíbélì kan ní lápá òun lápá bí lẹ́bàá odò òun ní igi iye tó so nírúurú èso, igi iye fún gbogbo orílẹ̀-èdè, èso orí ẹ̀ á máa wà fún jíjẹ, ewé orí onírọ̀ á máa ṣe ìwòsàn ni. Ọkọ lẹ́yìn máa wọlé ìfàtà yìí o. Òyìnbó máa ń sáyé ni o. Èlò akéwìrì ayẹyẹ ọkọ lẹ́yìn ìfàtà yìí. Èèyàn mi ò ṣe wá. Ó bẹ nínú Bíbélì kan. Wípé tẹ̀wétẹ̀gbò. Ó bẹ fún ìwúlò ní. Tẹ̀mọ̀ ènìyàn o. Bíbélì kan ní lápá òun. Lápá bí o lẹ́bàá odò òun ní igi iye tó so nírúurú èso, igi iye fún gbogbo orílẹ̀-èdè, èso orí ẹ̀ á máa wà fún jíjẹ, ewé orí onírọ̀ á máa ṣe ìwòsàn ni. Tẹ̀wétẹ̀gbò tẹ̀wétẹ̀wé mo dá fún lílo ẹ̀yẹ èèyàn ni. Tẹ̀wétẹ̀gbò tẹ̀wétẹ̀wé mo dá fún lílo ẹ̀yẹ èèyàn ni. Ọ̀rọ̀ ló sọ pé tẹ̀wétẹ̀gbò tẹ̀wétẹ̀wé mo dá fún lílo ẹ̀yẹ èèyàn ni. Tẹ̀wétẹ̀gbò tẹ̀wétẹ̀wé mo dá fún lílo ẹ̀yìn èèyàn ní. Bíbélì kan sọ pé gbogbo tọ́lọ́run mi dá dáradára ní. Mo dá fún lílo ẹ̀yìn èèyàn ní. Tẹ̀wétẹ̀gbò tẹ̀wétẹ̀wé mo dá fún lílo ẹ̀yìn èèyàn ní. Ọmọ nínú Bíbélì kan ní lápá òun lápá bí o lẹ́bàá odò òun ní igi iye tó so nírúurú èso, igi iye fún gbogbo orílẹ̀-èdè, èso orí ẹ̀ á máa wà fún jíjẹ, ewé orí onírọ̀ á máa ṣe ìwòsàn ni.
ìbílẹ̀ táwọn bàbá wa ń lò ó. Kó ìbọn tó dé ta ti fẹ́ pa ti ń gbà kan. Wọ́n gbẹ́rẹ́ sí wọ́wọ́ náà máa lo nǹkan dúdú. Òyìnbó tàwa wọ́n wá mẹ́ẹ̀ẹ́dọ̀ bíi tiwa. Wọ́n yí lọ́ra wọ́n wá ṣe pákéjì fún. Ìgbà táwa náà ò kú mọ rírì nǹkan wa. Ìjọba gbọ́gí ìbílẹ̀ ni àbíwò kọ́. Egbògi ìbílẹ̀ táwọn bàbá wa ń lò ó. Kó ìbò tó dé ta ti fẹ́ pa ti ń gbà kan. Wọ́n gbẹ́rẹ́ sí wọ́wọ́ náà máa lo nǹkan dúdú. Òyìnbó tàn wá wọ́n wá gbé egbògi tiwa. Wọ́n yí lọ́ra wọ́n wá ṣe pákéjì fún. Ìgbà táwa náà ò kú mọ rírì nǹkan wa. Tewétewé o, tewétewé, mo dá fún lílo ẹ̀yìn èèyàn mi. Tewétewé o, tewétewé, mo dá fún lílo ẹ̀yìn èèyàn mi. Ojú bá mi wílé wọ́n sọ pé gbogbo tẹ́lọ́rùn mi dá dáradára ní. Mo dá fún lílo ẹ̀yìn èèyàn mi. Tewétewé o, tewétewé, mo dá fún lílo ẹ̀yìn èèyàn mi. Egbògi ìbílẹ̀ táwọn bàbá wa ń lò ó. Kó ìbọn tó dé ta ti fẹ́ pa ti ń gbà kan. Wọ́n gbẹ́rẹ́ sí wọ́wọ́ náà máa lo nǹkan dúdú. Òyìnbó tàn wá wọ́n wá mẹ́ egbògi tiwa. Wọ́n yí lọ́ra wọ́n wá ṣe pákéjì ìró. Ìgbà táwa náà ò kú mọ rírì nǹkan wa. Ìwà bíbélì ló sọ̀rọ̀ o, bíbélì kan ní lápá òun, lápá mi o, lẹ́bàá odò o. Òun ni igi iye tó so ní irú èso, igi iye fún gbogbo orílẹ̀-èdè. Èso orí ẹ̀ á máa wà fún jíjẹ, ewé orí ẹ̀ ò ní lọ á máa ṣe òsàn ni. Àmọ́ bíbélì ló sọ̀rọ̀ o. Nínú Revolution, bíbélì wọ́n sọ̀rọ̀ o. Nínú ìzíká, bíbélì kan ní lápá òun, lápá mi o, lẹ́bàá odò o. Òun ni igi iye tó so nírúurú èso, igi iye fún gbogbo orílẹ̀-èdè. Èso orí ẹ̀ máa